fúnra lára àwọn tó súnmọ́ Salooo náà lọ́ máa rán sí Salooo tó máa ṣekú pa Salooo. Ẹ sọ kò kú sí nǹkan tí fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, mi ìdẹ̀ mọ́ rí, kò jẹ́ mí lówó, èmi náà ò jẹ́ lówó, ẹ bá mi sọ fún. Ẹ wo ọbẹ̀ rèé, ogun nìyí. Tó bá yẹ pé rọ́ ni mò ń pa àlá tí mo lá sí yẹn, tí ò bá dẹ̀ ṣọ́ra ẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni mo sọ yẹn. Ogun rèé, gbogbo ibi tí bá ń lọ kírin kó máa dojú ìjà kọ mí. Ẹ sọ fún Salooo kó fèkó lẹ̀. Ẹ̀yin tí bàbá Alado, ẹ máa share fídíò yìí. Nǹkan kò gbọ́dọ̀ ṣe ìjọba Salooo. Nǹkan kò gbọ́dọ̀ ṣe ìjọba Salooo. Wọ́n gbọ́dọ̀ pa ìjọba Salooo. Kò sí nǹkan tí fẹ́ gbà lọ́wọ́ ẹ o. Mi ò rí rí, òun náà ò dẹ̀ rí mi rí. Kò ṣẹ mí o. Èmi náà mi ìdẹ̀rù pé mo ṣẹ̀ ẹ́. Ṣó ti yé yín? Ẹ bá mi sọ fún. Ẹ má bínú mi tó yín ránṣẹ́. Ọmọdé ni níwájú yín. Ṣùgbọ́n ẹ bá mi sọ fún pé tó bá ṣì wà ní Èkó yìí, tó bá wà l'Ékòó, tó bá wà l'Ékòó yìí, ẹni kó di báàgì ẹ̀ kó fèkó lẹ̀. Ikú ń bọ́mọ rìn ọmọ òfura. Ẹni kó di báàgì ẹ̀ kó gba àárín àwọn fámìlì ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ojú àṣà kò sí tí ojú àṣà ò kì í tó, kò síbi tí ojú àwòdì ò kì í tó. Ṣùgbọ́n kó fèkó ilẹ̀ kó lọ sáàárín àwọn fámìlì ẹ̀. Àwọn àṣírí tó lóun fẹ́ tú yẹn ó gbọ́dọ̀ tú, torí tí ò bá tú ìsìnkú Mohbad kò ní jẹ́ òsìmì. Òun kọ́ ló pa Mohbad, kò lọ́wọ́ ń bẹ̀ o. Ṣùgbọ́n ìmọ́lẹ̀ o, ìmọ́lẹ̀. Ẹ sọ fún un kó ṣe voice note àwọn nǹkan tó bá mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láwọn àṣírí tó ló wà lọ́wọ́ òun, ó gbọ́dọ̀ tú. Torí àná 19 Tuesday September 2023 mọ́jú èní Wednesday on the 28th September 28th 2023 nǹkan tí mo rí sí ò dáa. Mo wà nínú ilé yẹn lójú àlá mi jẹ́jẹ́ àtọmọbìnrin kan, òun náà fẹ́ dàbí upcoming artist tàbí ẹni tí wọ́n ti mọ̀. Mo wá rí ọlọ́ba Salooo ń sáré bọ̀ láti jù kan, mo sáré wọnú ilé. Bóyá sáré wọnú ilé yẹn mo á ní lágbájá bo ló ti ń bọ̀. Ó ní ẹni tó ń bọ̀ yẹn òun ló ń wá bọ̀, pé ẹni yìí ó fẹ́ pa òun. Mo wá rò pé ó fẹ́ pa kẹ̀, ó ṣáà jókòó sórí chair kan nínú ilé ibi tí mo wà. Mo wá ní kí n yọjú kí n wo onítọ̀hún. Ìgbà tí máa wo onítọ̀hún yóò jẹ́ kí lè pa ọkùnrin. Ló ń wò fòfò. Mo wá dọ́gbọ́n jáde, mi ì jẹ́ kó mọ̀ pé òun ni mo dọ́gbọ́n wá side. Mi ì jẹ́ kó mọ̀ pé mo dọ́gbọ́n wá side òun ni ìyẹn nìyẹn. Mo padà wọlé, mo ní mo ti rẹ́ nìyẹn. Kí ló ṣe fún? Onọ́rọ̀ kan ló pa àwọn àti wọn pọ̀. Kò pẹ́ lọmọkùnrin wọnú ibi tá a jọ wà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run fi dáàbò bo Salooo yìí, ìmọ́lẹ̀ o, ohun tí Ọlọ́run fi dáàbò bo rèé. Ìsìnkú Mohbad ò sùn, ìsìnkú ẹ̀ ò sùn. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wípé ikú Mohbad ó dùn yín lóòótọ́, tẹ́ bá ní àwọn àṣírí tó jẹ́ vital secret lọ́wọ́, ẹ fi sílẹ̀. Ẹ sọ káyé gbọ́ nítumọ̀ nǹkan tí mò ń sọ. Ìgbà tó kọ́ ọmọkùnrin máa wọlé, mo rí pé globe tó wà ní ilé yẹn ó dàbí mercury globe. Iná yẹn wá ń wò ràkọ̀ràkọ̀ débi pé ọmọkùnrin yẹn kọjá lẹ́gbẹ̀ẹ́ Salooo, ó padà bọ̀, ó dẹ̀gbẹ́ Salooo, ó wá dúró, ó wo báyìí. Dread ló wà lórí Salooo nínú lójú àlá mi yẹn. Ó wojú Salooo báyìí, kurukuru iná yẹn ò jẹ́ kó rí. Ó tún wò báyìí, bẹ́ẹ̀ ni Salooo ti gan lórí ìjókòó tó wà. Ó ní kò sọ ọmọkùnrin yìí bó ṣe jáde lọ nìyẹn, bí mo ṣe tají nìyẹn. Ikú ń bọ́mọ rìn ọmọ òfura lára àwọn tó súnmọ́ Salooo náà lọ́ máa rán sí Salooo tó máa ṣekú pa Salooo. Ẹ sọ kò kú sí nǹkan tí fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, mi ìdẹ̀ mọ́ rí, kò jẹ́ mí lówó, èmi náà ò jẹ́ lówó, ẹ bá mi sọ fún. Ẹ wo ọbẹ̀ rèé, ogun nìyí. Tó bá yẹ pé rọ́ ni mò ń pa àlá tí mo lá sí yẹn, tí ò bá dẹ̀ ṣọ́ra ẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni mo sọ yẹn.
ògùn rè gbogbo ibi tí bá ń lọ kírin kó máa dojú ìjà kọ mí. Ẹ sọ fún Salo kó fèkó lẹ̀ ṣùgbọ́n kó ṣe voice note bó bá ṣe lè ṣe kó sọ gbogbo àṣírí yẹn ó gbọ́dọ̀ sọ. Tí ò bá sọ ìsìnkú Mohbad kò ní jẹ́ ó sinmi ó gbọ́dọ̀ sọ. N tí ewu yẹn lè fi gorí ẹ̀ kọjá nìyẹn ó gbọ́dọ̀ sọ ó gbọ́dọ̀ sọ. Ọlọ́pàá máa wá nǹkan ṣe sí ọlọ́pàá ò ní wá nǹkan ṣe sí kó sọ tẹnu ẹ̀ kó dẹ̀ sọ àwọn nǹkan tó lè ta mọ́. mo rò bí gbogbo wa láti lísìn sí fídíò yẹn ìdẹ́mi wá fẹ́ sọ ń sìn máa jọ́ lọ mò ń wá yẹn ọmọ ènìyàn ọ̀rọ̀ yẹn dùn lẹ́nu wọn gan o tó bá ṣẹlẹ̀ tán ò ní rẹ́ nìkan but situation on ground nísìn tó bá ní kíjọba Salo jáde kó wá sọ tẹnu ẹ̀ tó bá ní kíjọba Salo kó tú àṣírí àwọn kan máa gbé ẹsẹ̀ pé olórí burúkú ó fẹ́ jẹ́ wọn pọmọ ọlọ́mọ dànù tó bá ní kíjọba Salo kó má sọ̀rọ̀ kó má tú àṣírí àwọn kan ní olórí burúkú ni ẹ́ ò fẹ́ jẹ́ kán rí di ikú tó pa Mohbad ìdí nìyẹn tó fi jẹ́ wípé tó bá kọ wájú sí ọ wàá ta tó bá kọ ẹ̀yìn sí ẹ wàá ta tó bá wá kù wọ nìkan Salo wàá tẹ́rù ara ẹ̀ pa brọ́dà mi láìfù ẹ̀ ó wá ìmpọ̀táǹtì sí ara ẹ̀ sí àwọn family in the first place láìfù ẹ̀ dẹ̀ wà ìmpọ̀táǹtì sáwà torí comedian tó múnú ẹgbẹ́ rẹ̀ dùn ní ẹ́ comedian tó múnú comedian ẹgbẹ́ rẹ̀ dùn ó ní ìjọba Salo. Salo is a lot of people joy Salo and DJ Chicken so gbogbo abiyamọ ayé a ní fojú sunkún ọmọ o a dẹ̀ ní rí kú ọ̀wọ̀wọ̀ mọ́ a ní rí kú ọ̀dọ̀ mọ́ ní industry o ẹ share fídíò Eko kan Salo lára o mo rí information yẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ a lot of things bàbá yẹn pé bàbá yẹn fẹ́ trend ni ó lọ wo rí post bàbá yẹn ṣé bàbá yẹn jẹ́ tó ń wá fẹ́ẹ̀mù ni àbòjẹ́ comedian àbòjẹ́ nǹkankan èèyàn tún fi ọ̀bẹ búra ó fi ìgbésí ayé rẹ̀ búra ọ̀rọ̀ ẹ mọ̀ rí ẹ mọ̀ pé nírọ́ tí wàhálà bá wá ṣẹlẹ̀ tán ẹ wà mọ̀ ṣe bí ìgbà pé ẹ kí ẹ̀ ìgbà tí information bá tó bá useful tó bá níwúlò lèèyàn máa ń ṣí ẹ̀ rẹ̀ kò ń ṣe ìgbà tí nǹkan bá bàjẹ́ tán mo dẹ̀ gba aládùúrà Salo ikú kíkú kò ní pẹ́ o ikú kíkú kò ní pa bàbá Alado náà ẹ jọ̀ọ́ ẹ máa share fídíò yìí ìgbà yìí ni information yìí ló wá useful ìtẹ́mi bá wà ní pé Salo mọ bó ṣe ṣe ẹ̀mí ààrẹ sáfẹ́mi ààrẹ ju orí ẹ̀ ẹ̀mí ò pé méjì o bóyá kó o tú àṣírí èmi ò mọ̀ bóyá kó o mọ̀ tú èmi ò mọ̀ in tó important sẹ́mi ní pé kọ́kọ́ mọ bó ṣe ju ẹ̀mí ààrẹ ìjọba Salo all eyes on you please my brother save your life ó dá o èmi sọ tèmi mo dúró náà o ìgbà tí information tó bá need tí information bá ní ìwúlò ní ẹja mọ̀ share rẹ̀ bí ọ̀rọ̀ Mohbad náà ṣe ṣẹlẹ̀ ńgbà yẹn nìyẹn táwọn èèyàn fojú kékeré wò tí wọ́n ń pe ọ̀rọ̀ sí Mohbad ń sọ ńgbà yẹn nírọ́ Mohbad has cried out for help so many times ni Mohbad ti wá ṣe fídíò ló ti cry for help ìgbà yẹn àárí à ń fojú kékeré wò bàbá yìí náà ti sọ̀rọ̀ Salo ní ìsìn yẹn mọ̀jà fojú kékeré wò ìjọba Salo ọmọ ìyá mi ikú ò ní pọ̀ o ìwọ làwa ń jẹ o ẹ máa share fídíò yo èmi ò ní ṣe lára ọmọ làkejì mi débi pé kó kú o kò sí tí mo fẹ́ fi òkú èèyàn ṣe o ìjọba Salo ló 36 ẹ du ẹ̀mí ẹ o má jẹ́ káwọn èèyàn tí ẹ o ok èmi ò wá bí pé bóyá kó o tú àṣírí àbí kó o mọ̀ tú o bọ̀ tẹ́rù ara rẹ pa o tẹ́rù ara rẹ pa o ẹni tó bá mọ àwọn fámìlì Salo rí ẹ bá Salo sọ̀rọ̀ o kó du ẹ̀mí rẹ̀ náà o.